Baba ti díẹ̀ mi pé kí n finger Oremi, mo dẹ̀ ní pé mi ò ṣe lesbian. I can't do it. This is terrible. I have to even get out of here. He says irọ́ ló ń pa ìṣù lọ́wọ́ tẹ̀ ń wò yẹn irọ́ ló ń pa ìyẹn Ọlọ́run ti mú yín. Ìgbà tẹ́ pè mí Tẹ́ni Mary Gold ìwọ ló lè play mi fọ́rọ̀ yìí lọ bá mi lọ play orúkọ mi tí mo ní bàbá tí láàrin èmi àti yín náà ṣé nǹkan mo mú dára lóòótọ́ ẹ sọ pé ẹ mọ̀ dára because Ọlọ́run wa God so good. My brother was very smart. Tó fi ní kí n record ọ̀rọ̀ yín. I have your record. Yes. Màá gbọ́ sẹ́. I have your record. Màá gbọ́ sẹ́. Torí pé mo wọ́n pé kò tọ́ sí mi lẹ́nu kí n sọ pé ẹ báyàwó lé sùn. Torí pé àwọn èèyàn máa bá mi pé mo mú ìyàwó lé wá sọ́dọ̀ yín fine accepted. Which I don't know pé ẹ̀yin méjèèjì ẹbí wo ló wá ń bí mí nìsín? Ìwọ ló léèsì wa pọ̀ náà, ìwọ ló create gbogbo fọ́ọ̀n náà. Ìwọ ló wá sínú ilé mi, ìwọ ló create. Èmi méjèèjì jọ dí ara yín síra yín. Èmi mo sọ ní pé kẹjọ fúnra yín dọ́gì, èmi mo ní pé kẹ fíńgà. Ṣebí wọ head, ìwọ náà head mi náà. Ẹ fi ilé ayé yín ṣépè sí pé. Oya jẹ má wọrí. Ìyẹn kọ́ ni bone of contention. Má wọrí, ìyẹn kọ́ ni bone of contention. Gbogbo nǹkan tí mo ní lẹ́yìn ó bàjẹ́. Ẹ máa jẹ́kulẹ̀ ní lágbára Ọlọ́run. Má ṣe pé ìpínlẹ̀ ìpọ̀. Àbí wá ìkọ̀ burúkú fún àbí. I have to get out of here. This is not fair. I don't like this for our brand. I don't like this for our brand. Calm down. Mi fún pẹ̀lú godfather mi. Tẹ́ni kí wọ́n máa sọ fún mi. Tí mo ní I don't want to come out in the first place. Because dára wà nínú àwọn tó yẹ kí n kọ́mọ pé something like this yóò wọ́n tó kọ́mọ tún pé torí pé àwọn èèyàn rò pé dára bí ni pé èmi mo lọ sọ fọ́kàn which means tí mi ò mọ̀ gbogbo tá ti lórí fóònù ìyàwó ẹ̀ ṣé kò rí ni ṣé mo mọ̀ bóyá ẹ̀yin méjèèjì tún bá ara yín sọ̀rọ̀ ni. má bínú play recording tó fi sọ pé kò bọ́ tàwa defender wọn. Mary Gold ṣé mo pé àwọn nǹkan tó lè justify ìwọ gangan náà. mi ò lè play ẹ̀ bíbá tí mọ̀mí ẹ sábọ̀ tó bá béèrè lọ́mí àbí tó bá mo lè send ẹ̀ sí wọn kọ́ rí tó mi lè play ẹ̀ bíbá. Okay, bá a bí.